ni mo wà yìí o. Excel Films and Records International gbé sinimá ńlá yìí jáde o. Ojú ẹ̀jẹ̀ làkọlé rẹ̀. Gbogbo olówó ayé ọlọ́lá ayé ẹ máa fura. A ò ní gbàlejò ọ̀rọ̀ nínú ilé wa àmì náà. Ojú ẹ̀jẹ̀ yìí lè lálejò ìgbóná. Sinimá tuntun ojú ẹ̀jẹ̀ àǹtàlàyé alówólódù olówó ṣàánú rere ló ń ṣe ayékèbísù àtúntò ní wípé orí náà àṣàgà èèyàn burú àfájà lọ àṣejù bàbá òjò ká má ṣàánú dáràn ká má ṣe patirogun ojú wa dojú ẹ̀jẹ̀ wọ́n gbé ogun wọnú ayé olóore àmójúlélé ní àbíwèrè ayé tuntun ayé le sinimá yìí ti gbóná jù kéde ojú ẹ̀jẹ̀ làkọ́lé ẹ̀ a movie written and produced by Ajike Atanda ìyá ìrókò directed by Muritala Kasim EKANNAAJA starring Antalaniyan Ọláníyà Fàjà Sọyẹri Ajike Atanda ìyá ìrókò Abẹ́ni Àgbọn Muritala Kasim EKANNAAJA Bọ̀bọ̀bì Súlẹ̀súlẹ̀ bèbè Abíọ́dún Ẹlẹ́wìjà Yínká Láoyè Wàsíù Àtàndá introducing Fadekemi Khadija àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun yìí ojú ẹ̀jẹ̀ subtitled in English ó ti jáde sórí VCD báyìí marketed and distributed by Excel Films and Records International shop EU 18 and 16 Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos telephone 008 135 3988 gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nínú iṣẹ́ Excel lẹ́tọ́ lè máa rí wò báyìí lórí YouTube Fuji Music TV sinimá tuntun ojú ẹ̀jẹ̀ ó gbóná rí tìrì tí ó dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ yàtọ̀ àfikọ́lọ́ máa fi wá fáyé mú àgbàdo àní ẹ̀ṣọ́ ni ẹ̀ sinimá yìí ní kẹ́ra kẹ́wò kẹ́gbà iṣẹ́ bàbá iṣẹ́ ni grab your copy now. Àgbẹ̀dẹ méjì ọ̀pọ̀ ayé ni mo wà ní o. Ojú rẹ̀ ti rí bí lóbi o. Kí ẹ ṣe àyà kí yín tiẹ̀ fò yẹn ìbẹ̀rù. Sórí tó bá lọ ọmọ kan fi pamọ́ rántí pé ológun làwa náà tá a mọ nǹkan wá. Yín ti pa ju èèyàn tí bá a fi pa lọ. Ọ̀rọ̀ yìí mò ń jù tọ̀. Kí ni ọ́ kí n bàbá rẹ? Bí wọ́n ṣe ń lọ yìí àwọn èèyàn tí ó tẹ̀lé ọ pọ̀. Àti òkú rẹ̀ àtàyè rẹ̀ mo fẹ́ láàfin. Má sọ̀rọ̀ ara ti dalẹ̀ rẹ o wọ́n pé bẹ́ẹ̀ gbogbo bá pidán níwọ̀n ìpidán pẹ̀ ni o eégún rẹ ti wá pidán jù bá ìyá mi rẹ kó pidán tẹ́. Àná ẹ̀ má. Ẹni ọba wo sòsò tó bá lù yẹn pa nílùú tí a ní gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó digbá dàgbà kó náà mọ múra ọ̀nà ọ̀run ni. Bí orí bá kú lára dandan ni kójú olúkòso funfun. Olúwa bíbọ dé. Ó ti gbà pé bójú ọba rọ̀ lọ́rọ̀ jù ilẹ̀ ní ọ̀fun mu ni òjò rẹ ti dópin rírọ̀ báyìí lẹ́ni ni kò ní dọ̀la. Èmi òjò mú kó kà bá mú kó kà bá dábẹ̀ sí bá múná sí. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí mo sọ nígbà kan pé a ti wọ one chance èèyàn ò sì ní wọ one chance kó má ní ìpalára náà la wá ń rí yìí ẹ ráwọn ìjọba wa lórílẹ̀-èdè yìí ẹ sì tàn wá agbọ́n ẹni tí ò bá gbọ́n ló kù. ó gbóná fẹ́lifẹ́li yọ lágbà lọ́wọ́ sárasára. ìlànà wá sí. ìbẹ̀rù bójú ọ̀nà sí àtọ́mí corridor power jigijigi. one chance lakọ́lé ní tẹ́sílísì bàbá wọn wá sí àgbáyé. Fadilatu Sheikh Muhyiddin Ajani Bello. ó tún yà fáwọn rẹ́kọ̀dù ìgbé sókè. ẹnìkan ò ní jáde ta mọ́nì ìsìn kí n tún wá gbọ́wọ́ òkè ń pé mò ń kí. ariwo ẹnìkan ò ní gbàlú nìsín kí n wá pé mo fẹ́ yọjú lójú wíńdò mo fẹ́ rí. ẹ bá ń pariwo lọ́wọ́ ara yín nìsín ẹ kàn ń pariwo ara yín káàkiri náà ni. ẹ ò tí gbọ́ kankan one chance lakọ́lé ẹ̀ tún gbà. ìyẹn ọmọ orílẹ̀-èdè yìí àti wọ one chance ẹnìkan ò sì ní wọ one chance bí mo ṣe wí yóò farapa àti farapa ẹ̀ẹ́rẹ́po wa ẹ̀ẹ́rí dísù wa ẹ̀rí iye tọ́dà a sì fẹ́ máa produce àwọn nǹkan tá a máa fi ṣàǹfààní ọwọ́ àkùbí àti ìrẹ́po tá a lò. ẹ tún gbọ́ kan sí. èyí ló kù owó tó yẹ ká papọ̀ ká fi rẹ aeroplane fún tí gbogbo wọn máa lò ebi ni ẹ̀yin ń lò ó káàkiri oníkálukú ń ra tiẹ̀ lẹ́wọ́ ń rà á káàkiri ẹ̀yin tí bàbá yín ògùn kẹ̀kẹ́ àbí ẹ ti dẹni tí ń fò lókè mo kí yín o
á padà lọ jábọ̀. ẹ tún gbọ́ kan sí. wọ́n bulletproof mọ́tò tẹ́ ń rà ẹ́ gbé lọ àlìkíyàmà náà wàláhì tẹ́ ẹ̀ bá rí gbé lọ ojú tìyín nìyẹn ojú tìyín ẹ̀yin rán dáradára wọ̀nyí. ìkàntúlẹ̀lẹ̀ ìgbé òkè. èbó ni ó ṣe rí fún president ìbéèrè látọ̀dọ̀ Ọlọ́run sí president bàbá gómìnà bó ni ó ṣe rí lọ́dọ̀ rẹ̀ bó ni ó ṣe rí náà. fàkẹ́yìnfà. bó àyẹ̀wò ló lérò pé o lè bára rẹ̀ ń jọ náà bàbá mínísítà ń gbọ́. ó ń kunná lára wọn chance lakọ́lé ẹ̀ tún gbé sókè. ọ̀pọ̀lọpọ̀ stéètì wa lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ bí ẹni pé Àbújá ọ̀ràn ti wa wọ́n sì rántí wa ẹni aràn lọ ni o ẹni aràn lọ ni owó tí a kó fún yín lọ́hùn kọ́ bọ̀dá owó tí a kó fún yín lọ́hùn kó ń bolo kó sí gbogbo rẹ̀ òfò ni. ìkàntúlẹ̀lẹ̀ yẹ gbà. ẹ sáfẹ́ràn àrọ irọ́ ti báyé yín jẹ́ irọ́ ti báyé yín jẹ́ ẹ sì tún ń ṣèjọba ọ̀hún lóníkàlùkù tún ń fọmọ rẹ̀ bọnú ẹ̀ ń fọmọ rẹ̀ òfò ní gbogbo yín ó ṣe fa Allahu Akbar. a tún gbọ́ eléyìí náà. ẹ mà pẹ́rù Nàìjíríà yìí ó léwu púpọ̀ ó léwu ńgbà tá à ń fẹ́ nìkọ̀ọ̀kan yín jẹ tá à ń fún yín lóye pírẹsidẹ́ǹtì ni gọ́fúnà ni mínísítà ó yẹ kẹ́ ẹ máa sunkún ni pé bò ó lẹ́ ṣe gbé ẹrù yìí kò bá yín lẹ́rù Ọlọ́run tó bá dọ̀jú àríkìyàmọ̀ ẹ wàá jẹ yìí. ọ̀rọ̀ lọ́wọ́ àti tó bínú tán. látẹnu bàbá Sheikh Muideen Ajani Bello. one chance làkọ́lé ẹ̀ àti gbé jáde. marketed and distributed by Excel Films and Records International. shop one Owode police station ọ̀fà. Excel tún wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́. tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara. àtọ́fíìsì Excel tó wà ní shopping U18 and 16. àmì àrẹ́nà shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. telephone 08081353988. gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. lẹ́tún lè máa rí wọ báyìí lórí YouTube. Fuji Music TV. audio CD àti VCD latest release bàbá Muideen Ajani Bello. one chance la kọ́lé ẹ̀. agbọ̀túngbọ̀ àwòtúnwọ̀ ni. ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyín o. Nàìjíríà yìí tọ́jú sùn ọ̀rọ̀ wá. Nàìjíríà yìí tú mi lójú o. ọ̀rọ̀ Nàìjíríà yìí àwọn one chance ni. tọ́jú sùn wá. àti ẹ one bá wá chance. bá wọn olóṣèlú kan ṣàánú mẹ̀kúnnù. ọ̀rọ̀ Nàìjíríà yìí tọ́jú sùn wá. ebi tó ń pa máa ló ń pa ya ló ń pa bàbá ẹ. ọ̀rọ̀ Nàìjíríà yìí wá o. tọ́jú ẹ kíyèsí o. ìlà ń fọ́ bá gbé o. gbogbo nǹkan mà lọ bá balẹ̀. ọba bá nílé bá lóko bá lọ́dàn. gbogbo nǹkan mà lọ bá bá. ìlà ń fọ́ bá gbé. gbogbo nǹkan mà lọ bá balẹ̀. ọba bá nílé bá lóko bá lọ́dàn. gbogbo nǹkan mà lọ bá bá. orí adé wù mí o. orí adé wù mí o máa dé. lọ́dọ̀ sọ́ọ̀lì ta idán o. orí adé wù mí o máa dé. ọ̀rọ̀ mi sọ bí òwe. orí adé wù mí o máa dé. ọ̀run mi orí adé wù mí o máa dé. orí tó bá máa dá dé ni inú agogo jẹ ló ti wá. ọrùn èjì gba ìlẹ̀kẹ̀ inú agogo jẹ náà ló ti wá. orí tí ó jọba dọ̀ba orí tó bá máa dádé àdádé. orí tí ó jọba ó máa rọ̀ wá lọ́rùn bí ẹ̀kọ́. dábòyún ilé abíwẹ́rẹ́ àgàn ó máa tọ́ wá láàbò sùn. dẹ́kun ó máa ké bí eku dẹ́yẹ ó máa ké bí ẹyẹ. tọmọ ènìyàn tó máa fọhùn bí ọmọ ènìyàn tó máa rọ̀ wá lọ́rùn bí ẹ̀kọ́ wà. òun la fẹ́ Ifá olókun àjíkí olúwo. ìlà ń fọ́ bá pè.
ọkọ mi ibi àárọ̀ ò ní pa ẹ́ tọ̀sán ò ní pa ẹ́ o talẹ́ náà ò ní pa ẹ́ Ọlọ́run á bá mi pèsè ọkùnrin aláàánú fún ẹ ọmọ aṣerú ẹ̀ fún ẹ wàá dàgbà wàá dògbò ọkàn ò ní ṣe é fún mi lágbára Ọlọ́run ò ní kókó òjijì kò ṣe ọkọ mi mo mọ̀ ọ́ lóore o. Ṣé ọkọ mi ṣé mo dúpẹ́. Kábíyèsí yàrá ọ̀dọ̀ wọn ni mo wà gan mo wá kọ́ wọn lójú ni wọ́n ti múra tán bọ̀ wọ́n yìí lọ tán ń lé bọ̀rọ̀ ni mí mọ́ tán tún ń pààkì dòrò náà lẹ́ni kó gbé wọn lọ dòrò gan ti set ó ti wá ń sàlẹ̀ kí ló fẹ́ bá wọn sọ ẹ ló dá ọmọ yín fẹ́ bá yín sọ̀rọ̀ àníkẹ́ni kí ló fẹ́ bá yín sọ̀rọ̀ gbà. Hello kábíyèsí. Yes, kábíyèsí àti lọ́ra tó ń bọ̀. Olórí òfin wa ní nǹkan tó promise wa o. Kábíyèsí mo ti rà láti tì ń bọ̀. Àwọn fúnra wọn náà promise wa. Mo trust you. Mo fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀, ṣẹ́yìn nìkan ni. Kí ló dé ná? Dóná ṣe mo ní kó cut fóònù mi. Gbà tí mò ń bọ́ ọkọ mi sọ̀rọ̀ mo gbé fóònù fẹ́, ṣé mo ní kó cut ẹ̀? Dákíjẹ́ sọ̀rọ̀ kí ló ń ṣe? Ṣé rí mo fẹ́ sọ kinní kan fún yín. Ibi tá a bá rán èèyàn lọ lèèyàn máa ń kọjú mọ́. Ilé ìwé tá a ní kẹ́ lọ. Owó tí kábíyèsí fún yín ṣẹ́jú mi ló ti ń ṣe lórí bed láàárọ̀ ẹ̀. Owó yẹn ti tó yín ná. Kí lẹ tún nídìí tí mi sì rà fún yín? Mo ti rọṣẹ́ mo ti ra cream mo ti ra everything fún yín. Kí lẹ tún fẹ́? Owó yẹn tó yín manage gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Olórí mo trust yẹn máa send owó sí mi. Mo ò lè send 1 naira. Ẹ má expect 1 naira. Látọ̀dọ̀ mi o, ẹ má expect 1 naira. Kábíyèsí tún pè ṣá. Ẹ má expect 1 naira. Kó má bàa fàyà pẹrẹgẹdẹ bí aṣọ ìbẹ̀rẹ̀jẹ̀ lárí kò má sẹ́ni tó mọ òpin rẹ̀ òwe ọ̀rọ̀ mi jọ bí òwe là ń fọ́ bá pé o. Gbogbo nǹkan mà lọ bá balẹ̀ ọba bá nílé bá lóko bá lọ́dàn gbogbo nǹkan mà lọ bá bá. Là ń fọ́ bá pé gbogbo nǹkan máa lọ bá balẹ̀ ọba bá nílé bá lóko bá lọ́dọ̀ gbogbo nǹkan máa lọ bá bá. Ọmọbìnrin gbìyànjú gan o mi ò tí ì rí iṣẹ́ tí ò lè ṣe. Ó mọ̀ pé ìyá tóbi ara rẹ̀ ò yá ìgbìyànjú gan ni ò tí ì pàyà tá à ń sọ yìí ó wá ní ó gbìyànjú ẹ dákun tí ò bá wá gbìyànjú ṣé ìyá tiẹ̀ ni ó gbìyànjú fún ni àbí ìyá tèmi. Àmọ́ o gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ọmọ ìyáyà wọ́n ní ìdílé ọba gan ní ìdílé wọn. Ìdílé ọba ẹ dákun ọba àlùwò. Ọba àlù ìkan náà ni bẹ́ẹ̀ ni. Ó ṣe wá rí báyìí ọba àlù yìí ló lọ ju gbogbo bí ìyá ṣe ń jà àwọn kìíní yìí lọ. Ọba wa lówó o. Gẹ́gẹ́ bí wọ́n gan ṣe mọ̀ ó mọ̀ pé àjùmọ̀bí ò kan tàánú ẹni tí Elédùmarè bá rán sí ni ó ní ló ń ṣe ní lóore. ṣe ní lóore lóòótọ́ Elédùmarè àwọn tí ó ṣe mí láàánú jẹ́ wọ́n tètè wá bá mi o ẹlẹ́dàá mọ́ gbàgbọ́dé o. Owó kí ni mi ti fún mo ti fún mọ́ sí ẹ̀ náà mo ti fún ọ̀gá ẹ̀ náà kí ló ṣe náà tó ń yọ mí lẹ́nu. ìgbà wo lẹ fún mi lówó ẹ̀ fún mi lówó. káyọ̀ imagine pé orírù mi báyìí wàá máa sọ fún mi pé mi ò sanwó ṣé mo ṣe ń jẹun bí báyìí ni imagine ẹ̀wọ̀ ẹ̀ wá bá ọmọ yín sọ̀rọ̀ náà insult mi náà. wọ́n ní kan ti sanwó ó lè ń pé jọba àbọ̀kọ mi mọ́ bí. ẹ máa bá ọmọ yín sọ̀rọ̀ àwọn làwọn máa yín jẹun náà tá a bá jẹ́ tọ́ ẹ̀ lè dájẹ́ àwọn ọmọ síbi à ń jẹ ọmọ yín máa yín sọ ó máa lé kọ́sọ́mà ọmọ yín lára ẹ wà kẹ́fù pẹ̀lú bàbá ọkọ mi. àwọn tá à ń jẹ lélẹ̀ yìí tí wọ́n bá jẹ́ ọ̀dọ̀ wa wá rajà ṣáà lè dájẹ́ fúnra wa ni kí ló dé gan-an á lè dájẹ́. ẹ fẹ́ sọ mí da pàtẹ mọ́tà ni ẹ lè kórìí búbẹ́ mi bí o torí ìlọ́nà mi ó yẹ kọjá sí kíchìn kan lọ ṣe gbogbo tó yẹ kó ṣe ọ̀dẹ̀ onísọ̀lẹ́nu mo ló ti sanwó Fadekemi. Ìyá lásìkò àwọn ẹ̀dẹ́kun ìṣàánú mi
ìyá mi ò tí ì jẹ́ kankan látàlẹ́ àná olófà tí mo fi jí lọ sóko igi bóyá mo wá ní kí tàgílẹ̀ fún ìyá mi lójú ẹjọ́ pé ṣàánú mi. wá wò ó kí sì wá ṣe pé mo dájú ìwọ náà wẹnu ńlẹ̀ igi pọ̀ ńlẹ̀. wo èmi gan kò sówó ńlẹ̀ o tí n bá tiẹ̀ ní kí n káàánú ẹ̀ kí n bẹ̀rẹ̀ rà kò sówó ńlẹ̀ ń sanwó ẹlẹ́ran. ó ní sùn mí gan ó máa dé ìsìn tí ó wàá gbowó sọ̀rọ̀ ẹni tó ru apẹ̀rẹ̀ ewédú wá fún mi bá mú n tí san kọ́bọ̀ eléèlò náà fẹ́ẹ́ dé tí ń sanwó fún un n tó fàánù nígbà tó wà ń sunkún ní ìsìn kí ni kí n ṣe wọ́n Fadekemi ọtí ni mí lára o a ní kó rìn síwájú wàárẹ̀ lòmí rà á. ẹ jẹ́ kó ẹ ṣàánú mi ọ̀nà bíi mẹ́rin ni mo ti dé ọ̀nà àwọn onígilẹ̀ ó ní ojú ẹ̀rí gìtá tí mo fi gbé wá sọ́dọ̀ yìí yẹ láti kábọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. a ní o tẹ̀síwájú ẹlòmí ò bọ̀rà kó yẹ láti kábọ̀ ẹ dákun. mo Fadekemi ọ̀ ní mí lára o tẹ̀síwájú ẹlòmí ò rà ọ̀ ní mí là ń fẹ́ wàhálà o arákèmí gan fi mí lẹ̀. ọkọ mi. Mami. Báyìí kọ́ ló máa rí lọ. Gbogbo ogun tí wọn kò dá wa mú. Gbogbo ìṣòro tí wọn kò dá mú wa. Báyìí kọ́ ló máa rí lọ. Wò ó, Bójú mi. Gbogbo ohun tó ń ṣe pátápátá ló yé mi. Mojú ẹ má sunkún. Ó ti tó ọkọ mi. Mami, nígbà wo gan-an ló fẹ́ dáa? Àbí ẹ ti gbàgbé wípé ẹ tí fi kọ́kọ́ sẹ́nu látàlẹ́ àná mami. Nígbà tí bàbá mi wà láyé, ṣé orí báyìí fún wa ni? Ẹ̀yin rẹ̀ ẹlẹ́sẹ̀ tẹ máa fi rìn mami. Mo ti gbọ́ ti yé mami. Mami. A ní o má sunkún mọ́. Wò ó, tí Ọlọ́run bá sì ń bẹ lókè, a ṣe dá. Ó ti tó ọkọ mi, mọ̀ bọ̀. nàré ọ̀sàsúlẹ̀ ńgbẹ̀lẹ̀ngbẹ̀ aláyéráyé alásàrásà àṣà náà pàápàá omi abẹ́ọ̀tá àwọn àgbàmọ̀léwò gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí páyé òṣùwọ̀n wọn á fi rúgbọ̀n níyà pínpín àbíyèsí lórí ọ̀rọ̀ àlátẹ́ lẹ́yìn àtolórí yín láì aláìléwu ẹ mọ̀ pé mo ti sọ fún yín ti pẹ́ pé òòṣà àjìdò ẹ̀jẹ̀ àmọ̀ bá ṣe lọ bọ́ o kọ́mọ̀ bà lẹ́yìn o. àbọ̀ rẹ̀ mọ́tò sọ̀rọ̀ lọ ẹ̀yìn mọ́ mo ti ṣàlàyé fún wọn bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o mo ní òòṣà àjìdò tó ń pariwo yìí èmi ò ní bá yín sìn o èsì ní bá yín gbẹ́bọ fún un n ò sì ní ṣe ṣùṣù rárá nítorí òòṣà àjìdò kan wo ọlọ́run mi lè ní ọmọ sìn n ò sì lè mú mámónì mọ́ lọ́hùn n ò lè sin ọlọ́run kí n tó mọ̀ sí mámónì bẹ́ẹ̀ ni. àbíyèsí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí láàrin èmi pẹ̀lú yín àti dépò ọba yìí ó yé yín ó sì yé mi o ẹ wo òòṣà àjìdò tá à ń sọ ń pa yìí iná ni kò mójú ẹ̀ ní ọ̀dà òun. ọ̀dà òòṣà àjìdò tí wọ́n wà ń pariwo yìí tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ bí ẹ ń pọ̀ rírú ẹ̀ rí mo fẹ́ kọ́ ọmọ kíní kan dájú ta ló dá òòṣà àjìdò. Olódùmarè. abọ́ rẹ̀
ọlọ́run tèmi sọ fún yìí ńlọ́dà ayé ńlọ́dà ọ̀run olóṣìdá gbọ́ àwọn òòṣà pátápátá tẹ̀ ń dákọ̀ wọ̀nyí àtàjìdò ní àtẹ̀tí ó jìdò bẹ́ẹ̀ ni èmi ò wá ní fi elédùwálẹ̀ kí n máa lọ bá ń ṣe àjìdò èmi ò ní bá ń ṣe ohun sì ní tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀. àbíyèsí ọ̀rọ̀ gangan lẹ́ ń sọ lóòótọ́ mo mọ̀ pé ọlọ́run tẹ̀ ń sọ ìlú dá gbogbo ayé òun ló sì dá àwọn òòṣà yìí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá àmọ́ gbàgbé nǹkan kan ni o a kì í lè ṣe sùúrù pẹ̀lú ọlọ́run wa yìí torí ó ṣeé ṣe ká ẹ ṣe sùúrù pẹ̀lú ọlọ́run tá à ń sọ ń pa igẹ̀gẹ̀ tó láyé àtọ̀run ẹ lè má ti ìdẹ́kọ̀ tẹwà yìí abẹ́ mọ̀. lẹ́nu kí là ń fọ bàtò pé ẹ ní bọ́ òṣàjìdò. gbogbo nǹkan mà lọ bá balẹ̀. ẹ bọ́ gòkè iná mà ní. ọba bá nílé bá lóko bá lọ́dàn gbogbo nǹkan mà lọ bá bá. Fadekemi lẹ́yìn àná ọkú gbìyànjú rẹ ọkú ọmọ ṣe gbogbo gbìyànjú rẹ lórí ìyá rẹ ni mo rí o ọ̀kàrẹ̀ ọkú tọ́jú ọ̀ní dààmú ọ̀nà ayọ̀ là fún ọ wà á rí ibi rẹ báyìí sọ ẹrù rẹ kà ọ̀kàrẹ̀ ẹn tó jẹ́ ní kán pè ọ́ wá ṣèbí àpò méje àbọ̀ lọ pé owó rẹ̀ wọ́n fà torí bí ṣe ń pín owó olúkálukú kò ti pín tiẹ̀ náà ilé ọkọ mi ọ̀kàrẹ̀ ọ̀ní ṣáà dìde bó ti ń ṣe ni ọmọ ṣe lọ wọ́n jẹ́ nìkan kó tán o ọ̀nà yóò là fún pẹ̀lú ọkọ. ẹ ṣe yàrá kẹwọ́ ọ̀kàrẹ̀ ilé ni ọmọ lọ o báńkìyà rẹ̀ ọmọ nu ọmọ alálùbáríkà ó lánú ìyá rẹ̀ lójú kó lè fi ìyá rẹ̀ ṣeré ńgbà kọ̀ọ̀kan bó sọ ọmọ mi ní yóò rìn lọ bí sáfíìsì glo ni eléyìí yóò mójútó ìyá tiẹ̀ ni béèyàn bá bí irú eléyìí méjì kò fi something jóná o. ó jèrè ọkọ mi ṣé dáadáa ni dákun ò ní dààmú ní lọ. igi yìí kí n gbèrú yín nígbà tẹ́ ń bòwò kò tẹ́ ẹ̀ mọ ọmọ kékeré tí ó bá yín gbégi lọ èmi ò lè gbégi èyí. ọkàn lílọ ni àjọ gbé náà. màmá ó máa dọ̀tí ọwọ́ mi ẹ̀rí ni mò ń jáde ni màmá yìí lè gbèrú yẹn mọ́ bínú. ọkọ mi ọjẹrè yóò dáa fún ọ. ọ ní dààmú láyé rẹ ọ̀rọ̀ rẹ ọdà yìí dákun ní ń lọ òfìlẹ́dùn àbíọ́ ní ń lọ. ẹjọ bá fi káàkiri kò yẹ kó jẹ́ pààyàn máa jí láti ń wò ṣoṣooṣo bá ìyẹn máa ní. Mo fẹ́ gbé ni owó ẹni tí ó gbèrú mi ni mo sì ti dáwọ́ bíi méjì kan dúró ọ̀rọ̀ wọn bá gbé wọn mú kú ni lẹ́nu tún ṣe ń tì mí àti sọ fún ọ pé kó gbèrú mi. kí wá wo pọ̀. Bébí tí gbẹnu yìí gbedele ìtì ẹnì kan sáà ní lọ́kọ̀ gbèrú mi. Bí àárín ìlú wa ilẹ̀ bí. Bí àárín ìlú mi. Ọmọ ṣèyọ̀ ló mú wá. Ẹ jẹ́ bá yín gbé ẹ mú wá ìyá wa ẹ mú wá. Má jẹ́ ń dọ́là mọ́. Ìyá wa ẹ mú wá ẹ mú wá ìyá wa ẹ mú wá ìyá wa. Ibi tí mò ń gbé ó jìnnà. Àárín ìlú yìí náà ni àmọ́ jìnnà. Ìyá wa ẹ má ṣèyọ̀ ẹ mú wá. Ẹ má ṣèyọ̀. Wọ́n bá ń gbé. Má bá ń gbé. Ẹ mú wá. Ọ̀nà sí o. Ọ̀nà yóò dá yọ. Ọ̀rọ̀ ọmọ náà ń sẹ́ o. Ọ̀dún dàbí. Ìyá wa ọmọ wa ẹ má ṣèyọ̀. Rárá o. Tó ti dúró. Òṣùpá ti mọ́lẹ̀. Ẹ bá ń bọ̀. Bí mo mú kí n bọ̀ òṣùpá lọ rárá o.
náà la dé yìí. ilé ọ̀dọ́ yín lẹ là ń gbé kí lọ. ibẹ̀ náà la ti dé yìí. mo làwọn wà ẹ́. mo mọ mi ní èyí. bẹ́ẹ̀ ṣe mí oore sì lóore mọ́tò kò ní sí nínú oore kí wọ́n á ṣèkà fún ọ mú mi. èmi náà mú mi. tuntun tó. Ọlọ́run máa ṣàánú mi kí níbo lọmọ ìwà gbà lọ látàárọ̀ Fadekemi òun rírun èyí tó dé mọ bí mo ṣe wà ta nìyẹn Fadekemi Fadekemi Fadekemi. ẹ wo ìyá wa ẹ jẹ́ tètè mọ́ lọ lé ìyá mi ó ti mọ sàárò. ọmọ mi ò lè lọ lé lónìí ọ̀dọ̀là kò tó lọ lé sórí ọmọ ṣe o sórí ọ̀rọ̀ bí mo ṣoore ṣe ẹlẹ́dàá rẹ̀ ò ní jí o ṣoore ṣe o ò ní sìnrìn láyé rẹ̀ ọmọ ṣe o sórí ọ̀rọ̀ bí ìgbésí ayé rẹ̀ ó ṣe dáa tí ó tùbà tí ó tùṣẹ ni mo ṣe fẹ́ dọ́ọ̀dún sọ wá rí tó mọ̀ nípa ìgbésí ayé ìyá rẹ̀ ọmọ lónìí. ṣé yí lórí ọ̀rọ̀ ìyá mi gan ni mi ò fi nílé dúró dọ̀la ìyá mi ò tí ì fi kankan sẹ́nu látara tí mo fi kúrò nílé tí wọn bá fi rí mi ó dá mi lójú pé òkú ìyá mi ni màá bá lé láàárọ̀ ọ̀la ẹ jákòó ẹjọ́ dání ẹ jẹ́ mọ́ lọ. ìyá rẹ̀ ò ní kú kódà yóò jẹun àjẹyó àtàjẹsẹ́kù. ìyàwó bó wà ní màmí ó ṣe wá rí mi lálẹ́ àti nǹkan tí wọ́n jẹ torí màmí ò lẹ́sẹ̀. fọkàn rẹ balẹ̀. ọmọ mi ọ rí pé tílẹ̀ fi mọ́ èdè rí olójú o bẹ́ẹ̀ láàwo ó ti jẹ jíjẹ ó ti mu múmu ó ti sínsínsín tó túmọ̀ sí pé ó ti dàpáta àwọn ọ̀tá rẹ̀ ti dẹ̀yìn adìẹ bẹ́yìn adìẹ bá sì forí sọ àpáta ńkọ́ yóò tún káyángá ni apá ayé kan ò tún ká ọmọ bó ṣe wà yìí ó tí ì lè mọ rírì gbogbo tí mo ṣe fún ọ ó dìgbà tí ń bá ń wúlò fún ọ ò tó mọ̀ sọrí ọmọ mi àìwá mọ̀ bọ́ ọ bá bínú tán tọ́ ọ ní kó didi ìlú ó parun yóò run o ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́ ọ bá rí pé tọ́ ọ bá bínú sí
ó padà kábàámọ̀ lórí rẹ̀ má bínú sí o má jẹ́nu ó bí ọ débi tó fi sọ̀rọ̀ òdì jáde sírú ẹni bẹ́ẹ̀ sọ ọgbọ́n mi ọmọ mi sọ̀rọ̀ mi sì ń wọ̀ ọ́ létí báyìí. ìyá wa mo ń gbọ́ yín àmọ́ ọ̀rọ̀ màmí ló wà lọ́kàn àyà mi ò mọ ipò tí màmí yóò wà láti alánà tí mo ti kú nílé. ọmọ sí o ọmọ èké òmò ògùn pè lẹ́fọ̀ọ́ òbúrú kó o lè rámì ìdánilójú pé kò sí ní tó ṣèyá rẹ̀ wọ́n fi dàn díẹ̀ o. Ifá tẹjúmọ́ mi owó mi rẹ o èjì kókó ìwòrì èyí tí ó tẹjú máa dákun rẹ̀ gírígírí èjì kókó ìwòrì bá a bá fẹ́ mọ lójú àríran wọ́n pẹ̀lẹ́ bá dapò délẹ̀ Ifá máa rí ilé àmọ́ rọ́pò ọ̀yẹ̀là. Fadekemi mo lọ wá gbà látàárọ̀. Mọ́mí ẹ má bínú ó wà látàárọ̀. Mọ́mí ẹ má bínú mo ti dé tipẹ́ oúnjẹ tẹ́ ẹ jẹ náà mo pèsè lágbàlá mo ní iṣẹ́ tán kí tó wá yọjú sí mi ẹ má bínú. Ọkọ mi ti wà lókè. Má bínú máa mi kò ṣe bí ẹ wá jẹ. kò ṣe ọkọ mi àrẹ̀sà jèjì dúdú lẹ́gbọ̀n pupa wọn làbúrò wọlé ń gbé epo ní yọmọdé lára tó ṣe ọkọ mi tó ṣe. sọ ti wá rí báwọn pé kò sí ní tó ṣe ìyá rẹ ṣé ọ̀rọ̀ mi wá tà létí rẹ báyìí. ẹ ṣe mo dúpẹ́ yàrá mo ń gbọ́ yẹn ṣe. ìkìlọ̀ kan ló tún wá kú o inú mi dùn pọ́mọ tó láàánú ìyá ni ọ́ torí gbogbo bóun ti ń ṣe mo mọ̀ pa láàánú ọmọ ni ọ́ àmọ́ kìlọ̀ tó wà ń bẹ̀rẹ̀ o sórí inú ò gbọ́dọ̀ jẹ́nu kankan bí ọ láyé débi tó fi tàpá sọ̀rọ̀ rẹ o. ọ̀run mi ọ̀run mi ìyá wa kò yé mi. ọmọ ọ̀run rẹ ìyá tó bí ọ tó dẹ̀jẹ̀ sí ọ lójú òun lọ́rùn rẹ. lọ́rùn mi. mọ̀jẹ̀ ló bí sí ọ mọ̀jẹ̀ ó sunkún mọ̀jẹ̀ omi jẹ́ ọ jáde lójú rẹ̀ nítorí rẹ̀ mọ́ ọ múnú rẹ̀ dùn ní gbogbo ìgbà gbogbo ń tó bá ti fẹ́ nìkan ọmọ ṣe fún un torí pé ìyá ẹni lọ́rùn ẹni. ìyá ẹni lọ́rùn ẹni. ìyá wa gbogbo yín ẹ ṣeun gbogbo àlàyé tẹ wá ṣe fún mi pátápátá ní òun ò tí bá délé ẹ ṣeun ìyá wa. ọ rí i pé bí a bá gùn òun náà là bá sọ kọ́ ọ lè mọ̀nà lọ́jẹ̀ mú ọ dé yìí gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ ọ sọ mọ́ gbàgbé o. ilé gbàgbé láéláé. ìgbàgbé ò ní sí ọ o. àṣẹ ìyá wa. ọ sàmọ̀nà báyìí. ìyá wa ẹ ṣeun mo ṣe gbọ́ òwe àwọn àgbà tó ní títa ríro là ń kọlà tó bá jiná tán oge ní dà ìyá wa. wà ní ọ dáa ọmọ mi ọmọ pé kòkò tí ó jata ìdí rí ó gbóná bó ti rí nù. ẹ ṣeun ìyá wa. Mami, mo fẹ́ sáré dé ọjà kí n ra nǹkan ọbẹ̀ mi ò ní pẹ́ dé. Akọ mi má pẹ́ o, má fojú mi sọ́nà o.
Adégún dákun ṣé kì í ṣe ọmọbìnrin tá a pàdé nìsín kì í sóun ló tún wọlé ni. ó ní sọmọ pé ìbejì ni ẹ rí. ìbejì ìjọ tèmi ti ń kọjá níta ń bí èmi ò mọ̀ pé ìbejì ni wọ́n. mo gbọ́ sórí nígbà tí èmi ti rí lọ́ọ̀kan lèmi ti ń focus mo ti wá mọ̀ pé ìbejì ni wọ́n pé méjì ni wọ́n. ó ti wá yé mi mo sì rántí pé combination aṣọ tí èyí wọ̀ kọ́ ni èyí náà wọ̀ ni. sórí gbà tá a ti mẹ́mu mo ti mọ̀ pé o ti lulẹ̀ ẹmu tó mu ni ó jẹ́ olulẹ̀. sáàjà lọ àwọn olulẹ̀. Tani. Èmi ni màámi. Fadekemi. Ẹ kúlé màámi. Ó lọ́jà mọ́ ni. Mo rí nǹkan tí mo fẹ́ ra ń tà. Wọ́n á ní má ṣòpò lọ́jà mọ́. Àti pé aṣọ ìkọlù wọ̀ jáde lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni màámi. Bí mo ṣe dìde tí mo ní mọ́ lọ́jà ni mo rí nǹkan àlejò mi. Wọ́n á ní pààrọ̀ aṣọ mi. Pẹ̀lú ọkọ mi. Ṣé kò ní yẹn lára? Ṣé o wá rí gbogbo ohun tó fẹ́ rà? Bẹ́ẹ̀ ni màámi. Ṣé ọkọ mi o? Ṣé o? Màámi, ẹ jẹ́ n lọ ilé ìdáná kí n lọ pèsè oúnjẹ tẹ́jẹ̀. Ẹ ṣe ọmọ ẹ pẹ̀lẹ́ màámi. Lọ́sàn gangan, oh my God! Ó ti sẹ́ ọ ẹjọ́ ẹ jáde. Ẹyẹ aráàlú ẹ̀yẹ kẹ́tìkú. Eléyìí ò tí kú. Mi ilé gbé yẹn. Ó sọ̀ra. Ẹ bá jẹjọ́ gbé. Ó sọ̀ra. Kábíyèsí. Ẹ jẹ́ ká yin Olúwa lóde. Ewé kò ní bọ́ lára agi kí Ọlọ́run ó mọ̀ sí o. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ ó ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí èèyàn láyé ká máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run ló fún wa, Ọlọ́run náà ló gbà lọ́wọ́ wa. Pásítọ̀, kí lè sọ ẹsẹ̀ wo ni mo sí Ọlọ́run? Ó fún mi lọ́mọ méjì, ó sì gbà lọ́jọ́ kan ṣoṣo. Ọ̀pọ̀ àtẹ̀lọ́ra. Kò sẹ́ni tí ò mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí, aburú ńlá ló dé sí ìdílé ọba. Bíbélì wa sọ wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́. Alábàádúpẹ́ lọ́nà, ẹ má máa dúpẹ́, ẹ má máa dúpẹ́, ẹ máa dúpẹ́. Olórí, ṣé ẹ rí ọpẹ́ tẹ̀ ń dùn ẹni dúpẹ́ túláàsì ọpẹ́ ti tóbi jẹ̀mí yín lọ́jọ́. Ẹ rọra. Ẹ wo kábíyèsí àmì kan dàgbà akọni ìlójú ẹkùn dàgbà. Àgbọn bí Ọlọ́run ń ṣe. Ó bú àyà ọ̀rọ̀ ìbú àyà ọmọ méjì gbàkó lẹ́ẹ̀kan náà. Ṣàlódé ẹ̀wọ̀n mi ni ilẹ̀ mi ti ṣú ilé bímọ mọ́ ó pọ̀ ẹ wo ìyálóde ẹ wo ẹ̀yin náà mọ́tò ṣe bí ọmọ èké ẹ bọ́ ṣe bí ọmọ èké ẹ wo ilẹ̀ yìí òṣù o yeye rọra ẹpin o nínú báíbù tí wọ́n gbé lọ ìyá wa Hánà ojú ọmọ pọ́n wọn ọ̀pọ̀ wọn gan ni wọ́n ara wọ́ sọ́lọ́hún ẹyọ kan wọ́n béèrè nígbà ọlọ́gbẹ̀ bí ṣe dé méje lọ́lọ́ fún wọn
wọ́n bì tẹ̀léra wọn ni pòròpòròpòrò ọjọ́ yìí lọ. yà sọ pé ẹ̀gbọ́n ọ̀kàrí ni. kí ló dé gan ẹ̀yin ẹ̀ṣọ́ bá ta jẹ kí ló dé gan kí ló pẹ̀lú pẹ̀lú ẹ̀pọ̀ kíni wàhálà kíni gbogbo pàlàpàlà báyìí mo ní n ò lè sí ọlọ́run àti mọ́mọ́ ní papọ̀. kíni gbogbo wàhálà báyìí kí ló dé. èmi ò ṣàjìnnà wà ní ìṣòro. látijọ́ ìwọ wá tó ti pa láti yọ. fún ọmọ mọ́nàmọ́ná ebi ní pa mọ́nàmọ́ná kó ebi ní ọ̀pọ̀. ṣé àdéhùn máa ń ṣe ìbẹ̀rù wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe fún ọ wọ́n létí ọba ni mí o ọba sì balẹ̀ ní gbogbo ni abọ́rùn pẹ́ẹ́nì kan bẹ tó lè mú ọba ni èmi ni gbákejì olódùmarè èmi gangan ni kábíyèsí. ọ̀dà lónìí ni wọ́n fi lónìí rẹ̀ sí lónìí. yé ayé là ń gbé ayé là ń gbé ayé là ń gbé mọ́lá òkè ní ìsìn kókó lọ kí olórí pétọ̀ káàró kò sí ẹrù kankan ní àfẹ́ olórí ti kó sálò gbogbo ẹrù tó wà lókè kò sí ẹrù kankan ní àfẹ́ mọ́. ṣé o sùn dáadáa tó fi ń jí káàárọ̀ ń dà wọ́n bí mi ti ní olóhùn ṣé nítorí ó sì yẹ ìgbà tó dókè òògùn rẹ̀ lẹ́. ayé là ń gbé kò lè parọ́ ṣé dòrò sọ́kọ̀ aró forí sọ pé wọ́n ní olórí ẹrú mo lọ sí òkè pétọ̀ olórí kí ni a fẹ́ ṣe o kò sí ẹrù kankan olórí tí kò sá lò. igbákejì ẹrù ńlẹ o sórí ìlú ti dàrú àtòrí ìyá sórí nǹkan tó lórí kó lọ kó o sì wà ọ ń taari wà sẹ́wọ̀n lẹ́yìn ni owó òkú rẹ òkú sàrásì wò ó sókè jẹ́jẹ́ mi báyìí ní pẹ́tọ̀ nínú ìfọ́sibítì kábíyèsí ti wàjà kẹ́nìkan kan mọ̀ wọlé ibi pé wọ́n jí nǹkan láàyè wọ́n wá ní kí wọ́n dúró síbẹ̀ olùwà kó gbẹ́rù owó òlù ó ti kó lọ. kò mọ nípa táwọn olóyìn bá ti dé níwà ní dòró bó o ṣe sọ fún mi tó ọjọ́ tó kalẹ̀ bí látàpépo inú rẹ̀ pọ̀ tó o fi kẹ́rù lọ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló ṣe wà kò sí nǹkan kan wọ́n kàn pa ọmọ kábíyèsí. káì mo pe ọlọ́run bí ọmọ kò bá mi sọ mo pé wọ́n ní olórí ẹrú ìwọlé kó kú pẹ̀lú ẹrù tó lò kó kú papọ̀ mọ́ kábíyèsí. n ò sì gbà pa kábíyèsí nínú ààfin ìwọ́n tán kẹ́rù ọbẹ̀ ní ìkùsù àlà. wá torí ọlọ́run bí o jẹ́ ká lọ sí òkè ká lọ wá ẹrù tó sọnù. torí ọlọ́run inú mọ́tò kan náà sì fi kẹ́rù sí kájọ wá ọ̀yá máa lọ mọ̀ bọ̀. ká lọ jẹ́ ká lọ. sáré ọlẹ àti kó àrùn lọ. Gbogbo nǹkan máa lọ bá balẹ̀. Ó bá ní ìlànà ló kó bá lọ́dọ̀. Gbogbo nǹkan máa lọ bá balẹ̀. Ìlà ń fọ́ bá pé. Gbogbo nǹkan máa lọ bá balẹ̀. Ọba bá nílé bá lóko bá lọ́dọ̀. Gbogbo nǹkan máa lọ bá bá. Orí adé wù mí o. Orí adé wù mí o máa dé. Lọ́dọ̀ sáré ta idán o. Orí adé wù mí o máa dé. Ọ̀rọ̀ mi jọ bí òwe. Orí adé wù mí o máa dé. Ọ̀run mi. Orí adé wù mí o máa dé. Àgbọ̀n má gbọ̀n tán. Àgọ̀ má gọ̀ jù o. Àwọn méjèèjì ni wọ́n jọ ń jà ságbà o. Àgbọ̀n má gbọ̀n tán. Olóhùn lòún gbọ́n tán. Àgọ̀ má gọ̀ jù o. Olóhùn lòún gbọ́n tán. Àwọn méjèèjì ni wọ́n jọ ń jà ságbà Odi gbére,
Gbogbo nǹkan mà lọ bàbá. Ìlà ń fọ́ bá pé. Fadekemi bó ni aya mi mo ti mọ̀ pé òǹgbẹ́ ó ti máa gbẹ́ ló jẹ́ ń bọ́ mẹ́lẹ́rìn dòdò ikọ̀ eré ìgbẹ́ irun rẹ̀ a máa dá ń lọ́rùn a sì kú tọba wa tó wàjà yìí òṣà òkè ọ̀jọ̀dún ó jìnnà síra wọn. bá mi o òṣà òkè má jẹ́ kí tiwọn ó yá kíákíá báyìí o. àmín 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 rẹ̀ pọ̀. Wó làjà mo lọ bá máa mi ra nǹkan ni wọn á ní ìyá lọ́dọ̀ kí n kí o jẹ́ ìtòkè mọ́ lọlé kí n lọ rí dáná fún màmí. Fadekemi níbẹ̀ ń tiẹ̀ rí ní gbogbo ìgbà ìwọ àti ìyá rẹ̀ náà ni ìwọ sì rèé bá rí ọ lẹ́ẹ̀kan báyìí ọdún ayípo. Làjà ọdún ayípo bíi ti bó o dáa ká má máa fi rí ọjọ́ méjì mẹ́ta ní padà wá yọjú sí i. àdéhùn ni o àdéhùn ni o mo pọ̀ wí bẹ́ẹ̀ ní ayùn rẹ ti ń yan mí. Làjà ọ̀dà ọ̀yà wọn máa lọ ẹ̀wọ̀n pa lẹ́sẹ̀ dá. Fadekemi o irun rẹ yìí á máa dá ń lọ́rùn. tọ́ Ifá ó dọ́ rẹ o Ọ̀rúnmìlà fìdí fẹ̀yọ̀ iwájú ọpọ́n awo ni ọ́ ẹ̀yìn ọpọ́n awo ni ọ́ olùngán ọlọ́tún olùmọ̀ràn lósì àárín ọpọ́n ìta gbangba ọ̀run ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ó bá rúni lójú abilẹ̀ léèrè ni èjì ó gbé èèwà lọ́rùn tẹ́ ẹ̀ ń nà ṣé ẹ mọ ohun tí ń dà ni. òfún ẹ̀yin olóyè odù yìí sọ̀rọ̀ o ó gbè fónfó lóhùn rèé o ó ní ó gbè fónfó lóhùn káàwọ̀ ó lè tán lọ́rùn bá a bá fóun ó gbè fógbè ó gbé òní sí ọwọ́n rí sínú ọ̀rọ̀ bí a sì yan ọba ní Ifá ìtọ́ka sí. ẹni sùúrù falẹ́rẹ̀ wọ́n ní ìfẹ́ èkúrọ́ ọ̀rọ̀ mi lè sí ìsèkè ìwọ kan bá wá bí Ifá ìlérè ibi tá a bá ń lọ káwọ̀ ọmọ ni gbè fún fọlọ́hún gbogbo wa náà lọ́mọ pé ó gbé wọ́n yẹ̀yàn gbé nǹkan ẹnìkan. má fòlò ló fọhùn ó bá ti rí ni kò wí. Ifá yìí ní ọmọ ẹni tó yẹ kó jẹ ọba tí kò rí ọba jẹ tó fi wàjà ó lò ní kẹ́ ẹ fi ṣe adelé. bàbá ẹ kú ohun ẹ bá wa bí Ifá gangan léèrè ẹ bá wa bí kíní tẹ̀ ń dà yẹ bá wa bí léèrè Fadekemi ọmọ Gbádégẹṣin tí òun ni ẹ̀ẹ̀kan tàn mọ́lẹ̀ o kó yé wa yékéyéké ká má bàa mọ́ òun o. ẹ dà níyàn sí kẹwàá dà. Fadekemi ọmọ Gbádégẹṣin bó bá ti rí ni kó wí má fòlò ló fọhùn òun ni kí n wo yàn ní adelé. ẹ̀yin olóyè òun ni fámú o Fadekemi ọmọ Gbádégẹṣin gan-an ni ìfámú. obìnrin mà ní. obìnrin ọmọ tó ti sọ̀rọ̀ rẹ̀ yìí kì í jábàdé. kódà kò ní yọ. ẹ wò ó bàbá ibi tí kálukú ó bá dé yóò débẹ̀ o kódà bí ò bá lówó ọkọ̀ yóò yá torí pé orí ní gbé ni là ń dádé owó orí ní gbé ni là á tẹ̀pá lẹ̀kẹ̀ dájúdájú adé ń bẹ nílé wọn. èyí dáa ju tà náà lọ. tí ẹ bá mọ ẹmu tí ò bá gòfẹ tá a bá sọ orí fọlùwà rẹ ẹ lè mọ pẹ́ dùn. ká má kúrò ṣe rí ẹmu tòní
ó dáa ju ti àná lọ. ó dá o. ẹmu kí ló dáa. ẹmu kí ló dáa. ẹmu tó dàbí omi ògì. yéé dà lẹ́nu rẹ̀. ẹmu tí ò dá fà mí. alábòsí ọkùnrin ní máa ń ṣẹnu bí. ẹmu yìí o kó lè ojú rẹ̀ wà ju ojú rẹ̀ lẹ́mu gan lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n ó ṣe dáadáa sí i. ó dáa lè dáa tíjà bá wà ń bẹ̀ já parí ẹ̀. ẹ káàbọ̀. Fadekemi. Lájà. Lájà. Ọ̀rọ̀ àti mọ́ mi kò mí. Èwo ni ọ̀rọ̀? Ọ̀sẹ̀ mo ṣe béèrè òun ni o ti. Ní làákàyè. Bí mo ṣe béèrè ni o. Ṣẹ́yìn wá já sí pé mo ti ń lọ ni. Orúbìnrin àfẹ́sọ́nà mi ní ìsìn tó dé. Èmi rẹ̀ fẹ́ yẹ̀bá ká sọ̀rọ̀ ọ̀fà sẹ́nu pẹlẹbẹ bí epo ẹ mọ́. Ó yẹ kí mi rán létí ní èrè. Sọ́gbà ẹ̀ alábùkù ni ọ́. Èyí ò jẹ́wọ́ ẹ̀ mo má da lóhùn. Má da àbòsí ni. Àbòsí ló fẹ́ sì. Ó sẹ́nu pẹlẹbẹ bí epo ẹ mọ́. Ṣé mo la wá mú yín? Ẹmu tí ò lápá mú. Ẹmu tó dàbí omi o. Fadekemi aya mi. Fadekemi. Iye ò ṣe yóò dáa. Láti ijọ́ yóò sì fi ń lẹ̀. Ẹ̀rí ọkàn rẹ̀ ò sì jẹ́ ọ pé ó yẹ ọ padà wá wo Lájà kódà. Sẹ́rí ọkàn rẹ̀ ò sì máa jẹ́ ọ pé ó yẹ ọ padà wá kó wá yọjú sí Lájà. Bẹ́ẹ̀ ni kódà. Lájà kò rí bó ṣe rò òun bí wọn náà mú àìlera ìyá mi òun ló fà á tí mi fi ráyè yọjú sí ọ. Lájà tèmọ́ wo o bínú bá ṣe ṣí bí igbá ni o bá rí bí ìfẹ́ rẹ ṣe tó lókan àyà mi ìlélòmíì lẹ́yìn rẹ Lájà. Fadekemi sórí lónìí bàbá rí babaláwo kan tó dífá pé wọn ò rí ọ wọn ò ní pé kókó fáwọn dànù kọ́ lọ rè dá mi. mo ní wàá yọjú sí ọ náà. Fadekemi aya mi. Bílé bá dá bílé bá dá o èmi rẹ lájọ tagé ìfẹ́ o bílé bá dá. Fadekemi. Lájà o ṣeun elédè ọ̀wà nípa náà ìfẹ́ tó wà láàrin mi bá mi. àmọ́ jẹ́ n tètè mọ́ ọ lọlé torí ìyá mi. Ọ̀dà kí la wá ṣe ní ìsìn. Jẹ́ n tètè mọ́ ọ lọ mo rí ọ ná n tún wá padà yọjú sí ọ tó bá dojú ọ̀rọ̀. ọ̀dà ó yá dìmọ́ mi kan tó lọ. o ṣeun. Fadekemi. Ìyá rẹ̀ náà ìyá mi. ẹ mọ wọlé o ẹ rọra o ẹ dáhùn ṣé kò sí nǹkan o. ayọ̀ ni. ẹ jókòó a kò jọ méjì pẹ̀lẹ́ o a kò múlé lọ́wọ́ ẹ ṣe lọ́dà. ìyá wa kò sí nǹkan kan ẹ fọkàn yín balẹ̀ ní tó ṣẹlẹ̀ tá a fi wá bí nǹkan ayọ̀ ni ṣe rí nígbà tá a dá ifá ìlú ọmọ yín ní Fámú àmúparọ́. bó ti ló ṣe wí òun bẹ́ẹ̀ ni nígbà tá a dífá ìlú ó yẹ kákọ́ ní adelé náà kó tó di pé àti ẹ̀yàn ọba nígbà tá a gbé fàjẹlẹ̀ tí fọ́ sọ̀rọ̀ ó ní Fadekemi ní Fámú ó ṣe rí nù. ní Fámú bẹ́ẹ̀ ni pé yóò jáde lé. bẹ́ẹ̀ ni oríire ni. dá mi mo dúpẹ́ o ẹlẹ́dàá mi mo dúpẹ́. tó túmọ̀ sí pé láti ọjọ́ òní lọ àfẹlẹ̀ yín àtọmọ yín ó máa gbé. wọ́ọ́rọ́wọ́ ẹ jẹ́ ìyàwó sọ. torí téèyàn bá ṣe ìkíní tó bá lulẹ̀ tó ṣe ìkejì tó lulẹ̀ tó bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kẹta wọn ò ní ẹni ẹgbẹ́ fún. ara ẹ̀jẹ̀ ṣiṣẹ́ débẹ̀ tó ti yé yín. ṣé ẹ rí ẹkún tẹ̀ ń sun yìí ẹ mọ̀ pé tí omi gbà so sójú èèyàn a máa jo omi ìyà lójú èèyàn gbà. ṣùgbọ́n tí nǹkan ayọ̀ bá dé gèdèmù lójijì gbogbo omi ojú èèyàn ọ̀gbọ̀n dànù tẹ bá ń gbọ́ ẹkún ayọ̀ níyà ìyàwó ń sun wọn ń ké ìyá ọba àròlé ń sun wọn ń ké ẹkún ayọ̀ lè ń sun bẹ́ẹ̀ ni ẹkún ayọ̀ lágbára Ọlọ́run lẹ́yìn eléyìí tí n bá rí eyín yín tà tó fòfò kìnìún ẹ lẹ
ẹ mọ̀ wípé ẹkún ayọ̀ lẹ́ ń sùn ẹ̀yin ní ẹ̀yin lọ́kàn bẹ́ẹ̀ni wọ́n gbé fún yín àṣẹ wọ́n ti gbé fún yín ẹ̀yin lọ́kàn ẹ ti jẹ́. ìyá mi gbọ̀ngbọ̀ngbọ̀n ní kọ́ lọ́rọ̀ oyè tó kára àwo dandan ni kó padà wá kára ẹ̀ dẹ̀ ẹ̀yin ó ti kàn yín nù Fadékẹ́mi lọ́kàn ẹ̀ sì jóúnjẹ ọmọ náà pẹ́ ọ́ jẹun ọmọ náà pẹ́. tó ti yé yín ìyá wa èmi ó sọ̀kalẹ̀ ní ọkọ̀ mo lè máa rin ṣẹ̀ṣẹ̀ ní lẹ́yìn pé wọ́n àrùn yín mọ́nú ọkọ̀ lọ́mọ ẹ jókòó ẹ tàfàlà ni. ikọ̀ méjìlá tiẹ̀ kó wá àyè gbà wá. tàbí àrùn ra wa mọ̀. àwọn ẹmẹsẹ̀ sí ń bẹ́ ńlẹ̀ tí wọ́n bá. Fadékẹ́mi Àṣàkẹ́. Màámi. Aṣílẹ̀ ò ní ṣí ẹ níbi kúrò lójú wa. Àṣẹ. Inú mi dùn kó rí ṣé o lásìkò tó bọ́ sórí àpẹẹrẹ wàá ń bá ti ṣe àṣẹ wàá rọ́nà bí àṣẹ gbogbo tó bá fẹ́ lọ́wọ́ àṣẹ fún ọ. Àṣẹ méjì ò ní ṣe ẹ́ ń pè é pẹ̀lú ọkọ mi ṣé o lásìkò táwa inú mi dùn ayọ̀ mi kú. Màámi, ẹ̀yin lòrìṣà mi, ẹ̀yin lè jẹ́ kí gbogbo èrò dùn. Ẹ wá fẹ̀yìntì báyìí, ẹ jò jẹ mi pẹ́pẹ́pẹ́. Màámi, màá sọ fáwọn ẹ̀ṣọ́bìnrin mi kí wọ́n bá mi pèsè jíjẹ mímu fún mi. Mo fẹ́ bá àwọn olóyè ṣèpàdé láàfin. Mo yọ̀ǹda. Kí là ń fọ́ bá pé o. ẹ rí pé lẹ́nu ìgbà tí Fadékẹ́mi lórí ipò adelé yìí ó sì yí padà ó wá dàbí òfin àwọ̀ rẹ̀ wá lólóńdó. kódà bẹ́ẹ̀ bá fojú rí Fadékẹ́mi yóò dàbí pé kẹ́ẹ̀fì ṣàyà ni kò ṣe ní yí padà ó sì lápẹ́ ó sì ó dálà sóhun mọ́ ni pé tíyẹn bá jìyà pa lórí fún bí 20 ọdún owó tó bá jẹ gbádùn ọ̀sẹ̀ 2 péré báyìí yóò gbàgbé pé òun ti jẹyà rí. ìtínú mi fi dùn jù ní pé gẹ́rẹ́ tí Fadékẹ́mi tó dórí àpèrè bẹ́ẹ̀ ni ètò ọkọ rẹ̀ tá à ti ń jẹ̀ràn rẹ̀ látijọ́ yìí ó sì wàá bọ́ sí lọ́wọ́ kan. ẹ rí i pé ìgbà rẹ̀ rọ̀ àlọ́run ká sọ pé Fadékẹ́mi jẹ́ ọkùnrin ni ìgbà rẹ̀ ó tura jù báyìí lọ. ọ̀rẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi iṣẹ́ ti yàtọ̀ níbi mo bọ́rọ̀ ayé ara mi dé nílẹ̀ tó mọ́ lónìí bó bá wù mí mo lè ní kí owó ní gbogbo kára lé. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. mo lè ní kájà ò tún jìn nílé kó pèrò ọ̀nà. má ṣe bẹ́ẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà má ṣe bẹ́ẹ̀ wá jókòó wá jókòó. ọ̀rẹ́ mi jókòó ọ̀rẹ́ apèrè àgbàjáko. bẹ́ẹ̀ ni ó di dandan kí gba ìyàwó mi ó tún in la. ẹ̀yin ò mọ̀ pé dandan lówó orí dandan ní nǹkan oṣù obìnrin bẹ́ẹ̀ ni èmi èbó lórí burúkú tó èbó lórí burúkú ṣe ẹ̀yin ṣe wá rí níbi abadé yìí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ fúnra sí mi ẹ wò mí dáadáa ẹ rí pé ìrìn mi yàtọ̀ ohun ẹnu mi gan ọ̀fẹ́lẹ́ gbogbo ayé lórí. ṣẹ́yìn ọ̀wọ̀n pé ọkọ adelé lòun gan adelé ni mí. ọ̀rẹ́ ọkọ adelé ni ọ̀rẹ́ ọkọ adelé báyìí ọ wà gbé mi ò gbọ́. mi ó ti kù ọ wà nílé ọtí pọ̀. ọtí lọ dáadáa. ìyẹn ò ní pé ó wà. ọ̀rọ̀ mọ lẹ́nu. jọ̀mọ̀ pé mo ti di ọkọ adelé nìsín wọ́n yọ ọ̀rọ̀ ra máa sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ hùn ní kéékèèké kó lè yé mi. wẹ́lẹ́wẹ́lẹ́. bí adelé ọ wà gbé ẹran àgbẹ̀ odidi kọ̀ọ̀kan fún wa ní. torí gbogbo táwọn ọ̀rẹ́ mi ti mú kí n tó débí èmi ni wọ́n san owó. ọ̀rẹ́ rẹ lówó ọlọ́ọ̀ni bá ná. tábà wá ti mú ẹ máa ṣe díẹ̀ díẹ̀ torí àwẹ̀ yìí torí pàmò rẹ ti lọ. ó ti mẹ́mu yìí ohun ọmọ tí mo gbọ́. ẹ̀yin àti wá délẹ̀ ní ìsìn ọba dé mo fẹ́ ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tí n bá ti lọ ẹni tí ó máa ní sáàkì o sáàkì bẹ́ẹ̀ mi bá ti lọ ẹni tí ó máa ní sáàkì o sáàkì o ẹ mo fẹ́ jẹ́ ẹ̀yin mẹ́rẹ̀ ni ẹ lọ dìbò mẹ́ta lẹ́wà ẹ lọ dìbò láàrin ara yẹn ẹni tí ó máa ṣe sáàkì o èmi ni
èmi ni ẹ̀yin tó máa ti ṣe sáàkì èmi wà jọ. lọ́ọ̀rẹ́ gbẹ́ràn ọ̀gbẹ́ wà. ọ̀rẹ́ bá ti ṣe sáàkì wọ́n lọ́mọ ṣe sáàkì. abọ́ rẹ̀ èmi ni mo ránṣẹ́ sí ọ mo fẹ́ kí o bá mi ṣe gbogbo ètò pátápátá tí wọ́n fi ń bọ òòṣà àjìdò mo fẹ́ bọ ní òṣùpá tí ń bọ̀ abọ́ rẹ̀. ẹ má dán wò kí lálẹ́ fẹ́ ṣe iná mójú ẹni ó dáhùn ó ṣàjìdò láti ìgbà mo ti gbọ́njú kò sí adélé kádélé náà tó lè tẹ̀sẹ̀ wọlé ó ṣàjìdò lẹ́yìn ọba aládé nìkan ẹ wò adélé. abọ́ rẹ̀ ṣó gbádùn ṣé ọ̀rọ̀ rẹ̀ sì yá ṣé adélé ni mí ní àbí ọba wò ó èmi ò máa délé fẹ́ nìkan kan ọba ni mí ọba tèmi sì bá lórí ohun gbogbo wò ó mo fẹ́ bọ òòṣà àjìdò lójúpá tí ń bọ̀ tó bá wá wù ọ́ tó má ṣe ohun tí mo ní o ṣe ó dìgbà kan náà. gbogbo nǹkan mà lọ bàbá. ẹ wo òun ni kò ní ó ti fẹ́ máa dòyìn ká ni o nǹkan tí ò ṣẹlẹ̀ ní ìlú ìrí ó ti fẹ́ máa ṣẹlẹ̀ o bá a bá sì lajú wálẹ̀ tó bá ṣẹlẹ̀ ẹ wo ìtí ọ̀tẹ̀ yín ẹ̀ bọ̀ agbára mi ò ní ká o. abọ́ rẹ̀ kí ni ohun tí ń ṣẹlẹ̀ gan tó fi ń pàṣàmọ̀ fún wa nítorí ọba fẹ́ sọ ni kò sọ pẹ̀lú là ń ṣẹ́fọ̀n bí ọba ṣomi kó ṣomi bí ọba sì ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ torí èmi kàn déédéé gbọ́ pé ká pàdé nílé ọ̀tún lónìí ni pàdé pàjáwìrì gan lè yí ìjẹba yìí. ìyálóde. èmi ń rọjà ní o ìjọba ṣẹlẹ̀ kẹjá mọ́ o. abọ́ rẹ̀ wọ́n ní làárọ̀ mi ní bàtà kí ló tù ú fẹ́ n tó bá ṣẹlẹ̀ gangan sọ láàrin wa báyìí. ó sì bẹ́ẹ̀ tí ẹ máa ń tọ́ ṣẹlẹ̀ abọ́ rẹ̀ ìwọ mọ̀ gbé alọ́ọ̀kú lọ́ọ̀kú tó ti yọ ní ìsìn ìtì bá ń ṣẹlẹ̀ ní ojú àmọ́. adélé yìí ni o. kí ló ṣe. ìmẹ́wàá ṣe adélé o kódà ó sogún ó sọgbọ́n o ṣe é rọ́rọ̀ adélé ẹ̀yìn ìlú mòye ó gba ọgbọ́n ó gba èrò ó gba òye kódà ó tó gba làákàyè pẹ̀lú adélé n tó fẹ́ ṣe yìí tó bá ilé dán wò pẹ́rẹ́ igi òwò lóko yóò para alẹ́. a ó ti pọ̀ jù. àjà òjì yóò pa èrò ọ̀nà. ẹni sùúrù. kódà ilé ó lanu báyìí yóò kó ara ayé lọ. sẹ́ẹ̀rí kò ti dèṣù nílẹ̀ àwọn ilé yóò fi dé fìlà wa wàhálà ti fẹ́ dé o. ẹ̀yin ìlú adélé yín ni o ó lóun fẹ́ bọ òòṣà àjìdò ó lóun ó sì wọlé òòṣà báyìí àwọn ó jọ jẹun papọ̀ tẹ́sí mọ̀ pé kì í sọba aládé adélé lásán ni wọ́n bá dán wò ẹ wò ó pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́. ẹ dá padà ẹ lójúnú ni tí ẹ bá lójúnú ẹ mọ̀ wípé akọni èmi kì í ṣi abo ẹ wò ó ohun tí ò yé yín mo máa jẹ́ kó yé yín lẹ́nìí ṣe rí ibi tó bá ní kí gbégbé mi ó mọ̀ gbégbé ní ògbé ibi tó bá ní kí tẹ̀sẹ̀ mi ó mọ̀ tẹ̀ ibẹ̀ ni wọ́n tẹ̀ èmi Fadékẹ́mi Àṣàkẹ́ wọ́n bọ òòṣà àjìdò pẹ́kẹ́ kan èmi mi kan kò ní mẹ́mẹ́. bàbá náà láṣà pé yìí nígbà tí sọ fún wa pé kì í ṣe ààbò àmọ́ àwọn òsì lójú ní lóòótọ́ àmọ́ ohun tí mo fẹ́ kẹjẹ́ kẹ mọ̀ ní wípé ibi ẹni bẹ́ẹ̀ ráwọn olóyè tó kún wa yìí àwa tá a fẹ́ràn yín lẹ rí níta bá sì ń sọ ẹgbàá gbọ́ ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ o gbogbo tá a bá ti ń fẹnu wá sọ fún yín ẹ bá a bá fẹnu gómì fún yín ẹ mọ̀ jẹ́ àmọ́ yìí tó wà lè tá à ń sọ fún yìí ó yẹ kẹgbà bàbá bẹ́ẹ̀ bá sì lẹ́ẹ̀gbọ́ ẹ̀gbọ́n náà nù. bẹ́ẹ̀ ni èèwọ̀ láìsọba ọba làwa mọ̀ nínú ìlú yìí tó ń ṣe òòṣà àjìdò tó ń sọdún rẹ̀. èèwọ̀ ní tóbìnrin adélé. èèkó ń di ìdò èmi ló ṣe ọgbọ́n ṣé o mọ̀ pé adélé tí wọ́n ń wò ó ti kó lóbi ó ti dọkùnrin ẹ ó bí bí ọkùnrin ni bóun yóò ṣòṣà ọdún àjìdò yóò ṣèmí èsì. owó ọ̀rẹ́ mi mo gbọ́ ní ìgbà májọ ṣe wọn ká ìgbà wọ́n gbà bá dé ìdí ẹmu á yanjú rẹ̀ dáadáa ṣé o mọ̀ pé ọkùnrin làdá èmi rẹ báyà wá ọkùnrin àwa làdá ẹnìkan ṣoṣo tó sì màdàmú lóbi ló màdàmú bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ó túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ rí ó ti fẹ́ ṣẹlẹ̀. ó fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ̀yà bọ́sọ́wọ́ ẹ̀yìn ó wà máa ní sáàkì o. ìyá wa ọ̀dọ̀ yín la wà o ẹ mọ̀ gbà wá lórí ọ̀rọ̀ adélé ni o.
kí ló ṣe ẹ wo ọmọ onílàdélé tó bá ti ń ṣìnà báyìí ó yẹ kẹ́ ẹ fà á mọ́ra kẹ́ ẹ lè tọ́ sọ́nà. ṣé ẹ rí ibi tẹ́ ẹ lọ nǹkan mo fẹ́ kẹ́ ẹ lọ àgbò nìkan lórílẹ̀‐èdè abiyamọ lẹ́yìn gbogbo wa lábíamọ à ń fa adélé mọ́ra ṣùgbọ́n bá a ṣe yí ebè ìlàdélé ní yíwá àpòrò kò yé wa. ẹ tí ì sọ ọkọ tó ṣe. ẹ ṣeun ìyá mi adédè sọ pé ní òun fẹ́ lọ rèé bóun ṣáàjìlò bóun bá wá bọ́ tán òun ò tún jókòó òun ò tún bá jẹun papọ̀ ní ìtìrú rẹ̀ ọ̀ṣẹ́lẹ̀ rí. a rò pé nǹkan tó tóbi kan ìlàdélé ṣe ń ti bà mí ó fẹ́ lọ bọ̀ ṣá ẹ fílẹ̀ tó lọ bọ̀ ṣá. kí là ń fọ́ bá pé o gbogbo nǹkan mà lọ bá balẹ̀ ọba bá nílé bá lóko bá lọ́dàn gbogbo nǹkan mà lọ bá bá kí là ń fọ́ bá pé gbogbo nǹkan mà lọ bá balẹ̀ ọba bá nílé bá lóko bá lọ́dàn gbogbo nǹkan mà lọ bá bá orí adé wù mí o orí adé wù mí o máa dé lọ́jọ́ sáré ta ìdán òwe orí adé wù mí o máa dé ọ̀rọ̀ mi jọ bí òwe orí adé wù mí o máa dé ọ̀run mi orí adé wù mí o máa dé orí tó bá máa dá adé ni inú agogo dẹ ló ti wá àrùn èjì gba ìlẹ̀kẹ̀ inú agogo dẹ náà ló ti wá.